ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kábọ̀. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kábọ̀. kí ló ṣẹlẹ̀. ń gbà sọ pé mò ń sọ pé ọ̀rọ̀ pọ̀ ṣe kábà. àwọn dókítà máa ń pe kinní kan ní kọ́lí. kọ́lí irọ́. sibirẹsibirẹ jantis náà ń pè é. sùkùsùkù ní kí n ṣe kọ́lí. ọtí wa ń ṣe bí ẹni tí adìẹ tó ní kọ́lí. kí ló dé. irọ́ adìẹ tó ní kọ́líkọ́ ìwọ lè ń ṣe bí ẹni yóò lu kíní kan lórí obìnrin. ó ní òjẹ́ ń tẹ̀lé ọ. rí bó ṣe ń ṣe bí ẹni tó lu kíní lórí obìnrin olóbìnrin. àwọn kékeré sọ lọ́mọ kékeré ara rẹ. ọmọ kékeré ara rẹ ó ní èyí bí wọ́n sọ fún wa ní tó sọ fún wa ní ẹ̀ là ń gbọ́. sisi dókítà àbí sisi mọ́kẹ́lẹ́. lọ́ba tán wọ́n padà jókòó lórí ebè tó kọjá yìí ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń jókòó lórí ebè eléwé yóò padà jókòó lórí eléyìí tí ó kọjá yìí ẹ̀ ńjọ́ kan. Lásìsì jókòó lórí eléyìí tó kọjá yìí ẹ̀ lónìí. Lásìsì kọjá yìí ẹ̀ bàbá alákòótó wà ń bí ọ wà. Yẹmi ní kọjá yìí ẹ̀ bàbá alákòótó wà ń bí ọ wà. Yẹmi ní kọjá yìí ẹ̀ Yẹmi ló kọjá yìí ẹ̀ ó jókòó lórí eléyìí tó jù lọ láàárọ̀ yìí. Ọlọ́run jẹun padà dáńkò lára rẹ̀. Ekele fẹ́ dánwò èmi jẹ́ yàfàyà. Èmi jẹ́ yàfàyà. Kí ló ṣe yàfàyà? Tọ́wọ́ dẹ̀ ń kan wé ara rẹ̀. Ẹ wọ ẹkú lé láàárọ̀ yìí gógó mi dẹ̀. Yàfàyà ṣe ń gbọ́ o. Ọlọ́wọ́ dàn kan wò lára yín. Sisi dókítà kí ló ṣẹlẹ̀? Sisi dókítà. Dókítà lọ sọ bẹ́ẹ̀ o. Ọlọ́wọ́ dàn kan wò lára yín o. Bàbá Bóròdé. Yẹmi. Show mercy of Davis. Àdúrà rẹ̀ ní ẹlọ́gbà ń bẹ́ o. Davis àbí David. Kò kán. Ọ̀dà kéèyàn lọ sùkúù tó pé. Show mercy of David ń bọ̀ lọ́nà. Ìmọ̀ dẹ̀dẹ̀ lọ́nà. O tún lè pe sure. Ọ̀túnla ní ó bẹ̀rẹ̀. Show mercy of Davis. Bàbá Ọlọ́run bàbá Olúwa àbí lọ. Davis kọ́ David kéje Davis kọjá tó ni. Àfikún lọ́wọ́ dárí ẹ̀ṣẹ̀ mi jù ọ́. Bàbá Bóròdé ẹ ti mọ̀ kán lára àwọn ọ̀tá yín bẹ́ẹ̀ yẹn o. Yàfàyà tiẹ̀ mò ń sọ Ọlọ́wọ́ dán kan wò lára Yàfàyà. Ẹgbẹ́ mọ́rú àdúrà tẹ́gbà o. Bàbá bá ti fọ̀tá ẹ ní hàn ní kò lè pani mọ́. Ó fẹ́ jókòó tèbè yín ni o bàbá Bóròdé. Ọlọ́run ṣàánú. Àwọn onígbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa lára àwọn èèyàn ti ń bá sójú òpó Facebook wa. Ẹ kúlé lórí ètò yìí nínú ìwé kọ́bọ̀n lètò kọ́lọ́wọ́ dákun kọ́ ṣàánú bí èèyàn bá ti jókòó ti èèyàn kan tó bá ti dúdú débi pé tó bá dọwọ́ alẹ́ báyìí èyí lè rí àfi kó ṣe bẹ́ẹ̀ kọ́ tan náà ló ṣe mọ́ ń rí nù. Bẹ́ẹ̀ bá ti jókòó ti èèyàn kan tó yẹ pé bẹ́ẹ̀ bá jókòó ti yóò máa dán èèyàn lójú báyìí ni èèyàn máa fọwọ́ bójú báyìí kéèyàn tó rí náà ni kò sí wàhálà. àti kàròyìn láàárọ̀ yìí ó dọwọ́ àti kàròyìn yẹn láàárọ̀ yìí ó dọwọ́ àwọn ilé pupa títí tí wọ́n tún wá ń funfun láwọ̀. Ọlọ́run náà ló fún wa ní black and sign I am ebony. I am ebony. Ọ̀dàlẹ̀ kó náà ó fa graduate láàárọ̀ yìí. Kí ni Yorùbá pé èèyàn pupa funfun? Èèyàn pupa funfun. Mo dúdú tèmi ebony náà ń pè. Kí ni èèbó tiẹ̀? Èèbó pé? Èèbó tiẹ̀ pé wọ́n Ọlọ́run dìmú náà mọ́ ọ̀la. Wọ́n dìmú náà mọ́ ọ̀la. Ẹ kú ojúmọ́ mọ́ àti dé láàárọ̀ tó nínú. Mo gbé táàgì mi kọ́rùn òun ò fi tiẹ̀ kọ́rùn Ọlọ́run ṣeun wọ́n dá wa mọ̀ àwa show mercy of David lélẹ́yìí. Alákòóbá lélẹ́yìí. àwa show mercy of David lélẹ́yìí. Admin má ti ṣe é ní tí lo. àwa show mercy of David lélẹ́yìí. Admin ò ní sórí ibú má ṣe kankan mo ti. Yẹmi Lásìsì lọ́kàn mi èmi fọ́nfọ́n mi mo ti dé láàárọ̀ tó. Dókítà Ọlámidé lórúkọ mi ò mo ti dé láàárọ̀ yìí. Dókítà Ọlámidé. Bẹ́ẹ̀ ni ó kọ mi nu. Pẹ̀lẹ́. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn. Àbí níbo ni ká ti bẹ̀rẹ̀. Ní sùúrù nǹkan kan wà níbí tó jẹ́ pé ìròyìn ayọ̀ ni tí tán bá gbọ́ gan wọn ò nífẹ̀ẹ́ ònú àmọ́. Wọn ní fi ẹ̀hónú hàn mọ́. Ọlọ́run gbọ́. Lọ́ba tán ọ̀ya já lọ bẹ̀. Tinubu sọ̀rọ̀ kan ní tó o ti gbọ́. Pé kí ni. Wípé Tinubu ti pàṣẹ fún àjọ NNPC àjọ elépo rọ̀bì àpapọ̀ lẹ̀ Nàìjíríà ní. Wípé wo epo rọ̀bì tẹ́ ẹ bá tà fún Dangote ilé ebu ìpọ́nfọ́pọ́ ti Dangote hùn epo rọ̀bì tẹ́ ẹ bá tà fún. Náírà ni ẹ máa tà fún. Owó lẹ́wà. Owó lẹ́wà ni ẹ máa gba dọ́là lọ́wọ́ ẹ̀.
sọrí pé ìròyìn ayọ̀ ni. ìròyìn ayọ̀ àmọ́ bó ṣe wá sọ òun sọmọ pé ìsọ̀rọ̀ ń gbèsìn. ìsúnkún sí nìgbésẹ̀ gangan. ìsúnkún sí nìgbésẹ̀ gangan. ìpẹ́lẹ́kuru ní sẹ́nu kọlọ̀bù. yọ̀dà fún ọtí ọkọ̀ o mo rántí èkuru tí mo jẹ́ lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kínní àná. ọba pẹ́lẹ́kuru ekuru ẹrù rẹ̀ ó ṣe bọ̀ lọ̀kù. ìròyìn kan ló tún wá ṣẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹ̀rí ẹ̀ o ní a bá sọ wípé kí ni òní excuse sà wípé ẹ pàṣẹ pé kí wọ́n máa ta epo fún un ní epo rọ̀bì fún un ní owó ilẹ̀ wa náírà wọ́n mà ní kò mà ní tí ó ṣe wọ́n ní gbogbo àwọn tí Dangote tó ń fojú wí náà kò ní kankan tí ó ṣe sí. Dangote àbí kí ló pé. irọ́ Dangote kọ́ Danjuma ni o ti pè ní Dangote. o lọ léèwé tó o bá lọ léèwé dé nǹkan wọ́n mọ̀ pé tó o bá fẹ́ pé wọ́ọ̀rà. mo mọ̀ pé ọ lọ léèwé ibi tá ń kówé sí ní yàrá yín iléèwé náà ni kò sí wàhálà èmi lọ lé ẹ̀kọ́ ń tèmi. ó sì kù kan lórí ìyín o ní Tinubu bó ṣe pàṣẹ pé kí ẹ máa ta epo rọ̀bì ní owó náírà ni Adédèjì bá sọ̀rọ̀ o ó ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé 7.3 billion naira ìyóhùn bílíọ̀nù 7 ó lé ẹ̀sùn 3 owó dọ́là jàre owó dọ́là iná làámọ̀ rí lọ́dọọdún. bàbá ń ta bẹ́ẹ̀ Ọlọ́run ṣeun sọ fún ọ pé ìròyìn ayọ̀ ni lọ́ba tán wo ó ti níyàwó lójú Facebook live ó ní you guys I love you. I love you too Abímbọ́lá Ayọ̀túndé. I love you too mi dẹ̀ tí níyàwó lọ́pọ̀ bí 3 péré mo tí ní sílé mo lálẹ́ bíi 20. ẹ wo jẹ́ kí n tẹ̀síwájú ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ wo kò sí bẹ́ẹ̀ ṣe lè dúkùkù làjà mọ́ wa tó tí ó dá wa lọ́wọ́ kọ́ wípé ká má ṣe ìfẹ̀hónúhàn jákèjádò ilẹ̀ iṣẹ́. ọ̀dà ẹ máa ṣe. àwọn ẹgbẹ́ àwùjọ kan lọ sọ. tọ ọ̀dà nínú ìwé ìròyìn tèmi náà wọ̀ lọ yìí náà ni a ti sọ pé lórí ọ̀rọ̀ ebi ọ̀gàjà fọwọ́mẹ́kẹ́ táwọn kan sọ pé àwọn ó ṣe bẹ́ẹ̀ wọ́n ó ṣe fẹ̀hónúhàn àwa tẹ́ ń wò yìí o àti jẹ́ kí ètò ààbò láwọn ọgbà ẹ̀wọ̀n yíyún ilé ìtún ọmọnìyàn ṣe kó lè dáin kí nìdí ẹ gbọ́ láàárọ̀ yìí. títorí àgbọ̀ láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ bá a ti ń tẹ̀síwájú ẹ wo ẹ ò nílò rẹ̀ ẹ ò nílò láti píyamọ́ wípé ẹ fẹ́ tẹpẹpẹ ìfẹ̀hónú hàn ẹ ò nílò láti ṣe bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ló sọ̀rọ̀ sígboro ayé. ìyẹn ni pé wọn ò nílò àti ṣe ìfẹ̀hónú hàn rárá. ọ̀dà lórí ọ̀rọ̀ ìfẹ̀hónú hàn yẹn lèmi náà wà níbi tí gómìnà Adeleke ti ṣe ìkìlọ̀ fáwọn èèyàn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ má ṣe jàgídíjàgan ẹ má ṣe jàgídíjàgan ẹ gbọ́ láàárọ̀ yìí. gómìnà Adeleke lọ sọ èmi náà lọ sí ìpínlẹ̀ Ondo gómìnà Ayédàtiwa náà òun náà máa sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ jẹ́ kó gun omi ẹ tẹ́ dàbà kọ̀ ẹ mọ̀ tẹ́ pẹpẹ ìfẹ̀hónúhàn kankan bíi tí wọ́n mọ̀ ti torí ẹbí ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́. ọ̀dà lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn náà Làpábíò náà bá sọ̀rọ̀ ó ní ẹ ní ẹ̀tọ́ kankan bíi tí wù kó mọ Yẹmí Lásìsì ó ní ẹ̀tọ́ kankan ìwọ àti ọ́nbùṣe wọn àtijà tó láti ṣe bẹ́ẹ̀ láti da orílẹ̀-èdè Nàìjíríà rú nítorí pé ẹ fẹ́ ṣèfẹ̀hónúhàn. ìyọkọ mi kò mẹ ọ̀dà kí n yọ ọrùn ọwọ́ mi fírì dáadáa kò yá ń kọ́ fún kò ló yẹ kókó bẹ́ẹ̀. àwọn tí wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni Àpábíò sọ̀rọ̀ fún. Àpábíò náà sọ̀rọ̀ kan bí ìtorí Àpábíò tó sọ náà ni Àpábíò ó ti pabì yábì dún ọ̀rọ̀ Àpábíò pabì yábì dún ọ̀rọ̀ oníṣẹ́ rí ọ̀rọ̀ new minimum wage gbogbo àwọn òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn o. pátápátá gbogbo wọn lọ́kàn gbogbo wọn lọ́kàn o. pátápátá ọ̀dà èmi náà tún wà nínú ìwé ìròyìn kan níbi tí wọ́n ti sọ̀rọ̀ yìí tí wọ́n sọ ọ́ kalẹ̀ kúrò lórí kódà wọ́n tún tú òṣùká rẹ̀ o níbi tí wọ́n ti sọ wípé kò sí wípé aṣèfẹ̀hónúhàn tako Buhari wọ́n ní kò sẹ́ni tó ṣèfẹ̀hónúhàn tako Buhari o ẹ ṣe máa wá ṣèfẹ̀hónúhàn tako Tinubu Fáyọ̀ṣe ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi. ọ̀dà tìtorí ìfẹ̀hónúhàn yìí ẹ ṣèfẹ̀hónúhàn ni ẹ ò ní ṣèfẹ̀hónúhàn ni ibi ẹ bá wá ń lọ ibi orí bá ń bọ́rùn rè báyìí ní ìsìn ọ̀gá yányán iléeṣẹ́ ọlọ́pàá IG ó ti pàṣẹ ó ní gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ dìrò dìgbà kárí dájú o wípé ààbò tórótótó ọ wà fún gbogbo àwọn olùfẹ̀hónúhàn ọ̀fọ̀ ò gbọ́dọ̀ firunagba. ọ̀dà lórí ọ̀rọ̀ fẹ̀hónúhàn ká tó kú òun bẹ́ẹ̀ kóńkó lèmi sojú o kóńkó làwa sì sojú lórí ọ̀rọ̀ fẹ̀hónúhàn òun ní abáni Sunday Igboho ní ẹskíìsì sà ìfẹ̀hónúhàn kan lọ́kàn wọ́n ní ẹ̀ mọ́ ṣèfẹ̀hónúhàn. pẹ̀lú gbogbo bá a fẹ́ ṣe é sọ pé a fẹ́ ṣèfẹ̀hónúhàn ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́ ètò ọrọ̀ ajé ò sí hàn gbogbo eléyìí ò dáa tó ẹ wò ó ẹ wá wọ ọkùnrin aláìníròónú kan ọmọ ọdún 5 ó fà má bẹ́ ó ṣe rẹ́gẹ́dẹ́ fi rẹ̀. nínú gbogbo rògbòdìyàn. ẹyin gbogbo ìtàn sọ yìí.
bí ìyá ṣe ń ronú lọmọ ń roka. ìrònú ṣọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìwé ìròyìn tí mo wà yìí ni wọ́n ti sọ pé ìpínlẹ̀ Bayelsa ti bẹ̀rẹ̀ pínpín ìrẹsì eléyìí tí wọ́n gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ọlọ́run ṣeun. ọmọ ìpínlẹ̀ Bayelsa ni mí àkàròyìn tán kí n lọ́gbà tèmi. mọ́mì dáàdì àǹtí bọ̀dá sísà ọ̀nkù mọ́mì wa náà ibẹ̀ ni wọ́n ti wá ó yẹ kémi náà ní àǹfààní. àtẹnujẹ ṣèní ni rẹ. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn oje ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú ìwé ìròyìn Daily Post mo ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ tòní o Tinubu ti pàṣẹ fún àjọ NNPCL wípé ẹ̀rí dájú o wípé bẹ́ẹ̀ bá tepo rọ̀bì fún Dangote ìyẹn ẹ̀bù ìfọpo Dangote ẹ mọ̀ tà á fún ní náírà ní owó náírà owó lẹ́wà ni ẹ mọ̀ fi tà á fún ẹ mọ̀ sọ pé ẹ fẹ́ tà á fún pẹ̀lú owó dọ́là o ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ló ti pàṣẹ fún àjọ elépo rọ̀bì ilẹ̀ Nàìjíríà NNPCL wípé kó rí i dájú wípé epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà tẹ́ bá tà fún ẹ̀bù ìfọpo Dangote refinery ẹ rí i dájú pé owó náírà lẹ́ ń gbà lọ́wọ́ èké ṣe dọ́là o Báyọ̀ Nànúgà tó jẹ́ abẹ́ṣekáwọ́ fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ló fojú ẹ̀ léde nínú àtẹ̀jáde kan èyí tó fi sórí ìtàkùn abẹ́rẹ́fò X rẹ̀ lánàá ọjọ́ Monday ó ní láti rí dájú o wípé oye tá ń tepo bẹntiró lẹ́nu pọ́ǹpù tá ń ra káàkiri láti rí i dájú pé ó dúró déédéé kì í ṣe òní sún ọ̀ láyẹ̀ ó ní nítorí náà àti ká tún rí i dájú o wípé owó náírà náà òun náà gbé gèlè ó gbé fìlà ó bẹ̀rẹ̀ sí ní dẹ́sgí níwájú dọ́là òun náà ó ríbi tòsí lẹ́gbẹ̀ẹ́ dọ́là kí owó náírà náà kó lè níyì kó lè gbéra dáadáa ó nítorí ẹ̀ la ṣe ń ṣe léyìí o ọgbà bẹ́ẹ̀ nígbìmọ̀ aláṣẹ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló jẹ́ pé lánàá òde yìí o ni wọ́n fọwọ́ sí èyí tí àbá kan tí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tó mú wa o wípé bẹ́ẹ̀ bá tepo rọ̀bì crude oil fún ẹ̀bù ìfọpo Dangote kẹ́rì dájú o wípé owó náírà lẹ́ ń gbà lọ́wọ́ wọn kì í ṣe owó dọ́là o ó ní kọ́dà gan kì í ṣe ẹ̀bù ìfọpo Dangote nìkan ó ní bàbá rí rìfáínárì míì tó yẹ̀sẹ̀ fẹ́ gbéra sọ lálẹ́ wù tí ń gbé bọ̀dẹ̀dẹ̀ lọ́nà bí ẹrù ọ̀fà nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá gba owó lọ́wọ́ wọn wípé ẹ fẹ́ gbé epo rọ̀bì fún wọn ó ní ẹ má máa gbà ní dọ́là lọ́wọ́ wọn mọ́ owó náírà ni ẹ wá máa gbà lọ́wọ́ wọn àgàgà tí Dangote tá a ti rí yìí owó náírà ni ẹ máa gbà o ó ní ẹ̀bù ìfọpo Dangote ló jẹ́ pé lásìkò yìí ló jẹ́ pé ó nílò epo rọ̀bì tó pọ̀ púpọ̀ gan tó tó 15 cargos of crude ó lóun gangan ní ẹ̀bù ìfọpo Dangote tó nílò lásìkò yìí ó ní bàbá sì ní káwọ́ lọ́dọọdún yóò jẹ́ $13.5 billion ọ̀gbà bẹ́ẹ̀ ló ṣèlàyé ó ní ẹ wo bẹ́ẹ̀ bá gbé epo rọ̀bì fún ẹ̀bù ìfọpo Dangote ó ní ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti fọwọ́ sí báyìí wípé owó náírà ní kí wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀bù ìfọpo ti Dangote kí wọ́n má sọ pé owó dọ́là ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ mọ́ títorí àti buyì kún owó náírà wa lọ́jà ìpàṣípàrọ̀ owó lágbàáyé náà ni àti pé kí oye táǹtẹ̀ epo bẹntiró lẹ́nu pọ́ǹpù kó lè dúró déédéé kó má ṣe òníyẹ̀ ọ̀làyẹ̀ ẹ̀fẹ̀ kàmúwé ìròyìn Daily Post ọ̀rọ̀ ń pọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ tó níye o. ọ̀dà nínú ìwé ìròyìn Punch lèmi ti fẹ́ ṣe bẹ́ẹ̀ tí mo ti fẹ́ fún ọ lésì o. sọ́ọ̀mọ̀ wípé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ìsọ̀rọ̀ ní gbèsè nígbèsè gangan ọmọ oko tó bá ti fi iṣu ránṣẹ́ ó ní dandan lọ́gbà búrẹ́dì o búrẹ́dì ọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó kàún rè o sọ́ọ̀mọ̀ pé àṣẹ Tinubu yìí iná ni kò ní í fòpin sí àwọn ìdojúkọ eléyìí tí Dangote tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń dojúkọ àwọn òǹwòye àwọn onímọ̀ ní à ń sọ bẹ́ẹ̀ o àwọn òǹwòye àwọn onímọ̀ nípa epo rọ̀bì àtafẹ́fẹ́ gáàsì ní orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ti sọ pé àṣẹ tí Bọ́lá Ahmed Tinubu tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó pa ìgbé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa ta epo rọ̀bì ní owó lẹ́wà owó náírà fún iléeṣẹ́ Dangote àti àwọn iléeṣẹ́ ẹ̀bù ìfọpo eléyìí tí ń bẹ ní ilẹ̀ wa iná ni kò ní í fòpin sí ìdojúkọ eléyìí tí ibùdó ìgbépojáde eléyìí tí wọ́n ti ń wa epo ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí kò ní í fòpin sí àwọn ohun tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń kojú wọn o eléyìí tí wọ́n sọ lára àwọn ohun tí ó ń kojú wọn wọ́n ní wípé
650,000 èyí ọ̀tàlélẹ́gbẹ̀ta ó dín mẹ́wàá ẹgbẹ̀rún bárẹ́ẹ̀lì eléyìí tí wọ́n ń pèsè lójoojúmọ́ iná ni kò ní ṣe bẹ́ẹ̀ ni kò ní gbé sókè o gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ wọ́n ní wípé bí wọ́n bá wò dáadáa wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé wípé iléeṣẹ́ Dangote náà ló ti fẹ̀sùn kan àwọn iléeṣẹ́ elépo láti ilẹ̀ òkèèrè eléyìí tí à ń pè ní international oil companies wípé wọ́n kọ̀ láti máa fún àwọn ní epo rọ̀bì lélẹ̀ tí ó sì jọ wípé gbọ́nmisómi òtó náà ní bẹ láàrin àwọn méjèèjì lẹ́yìn ìgbà náà ni a tún sọ wípé alága iléeṣẹ́ ẹbù ìfọpo Dangote yún Aliko Dangote náà ni ó sọ pé àwọn òṣìṣẹ́ NNPCL iná làwọn náà ní ẹbù ìfọpo kan ní Malta wọ́n ní wípé ibẹ̀ ni à ń kó epo lọ wọn fún àwọn lépo bíi tí wù kó mọ̀ wọ́n ní ohun tó ṣe bẹ́ẹ̀ wọ́n ní ilẹ̀ Europe ló sì wà wọ́n ní kódà ẹkùn gúúsù ilẹ̀ Europe iná ni ó wà ó bí wọ́n ṣe pé wọ́n ní Southern European Island iná ló wà nígbà tó wá sọ̀rọ̀ lọ́jọ́ Monday ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tó ti pàṣẹ wípé tó ẹ̀ọ́dà ẹ máa ta gbogbo epo tẹ́ ẹ bá tà fún wọn ní abẹ́lé ẹ máa tà ní owó náírà. Báyọ̀ Ọ̀nànúgà tí ó jẹ́ agbẹnusọ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìfiléde àti lórí ọ̀rọ̀ ìfiléde fún ààrẹ náà ni ó sọ lójú òpó X rẹ̀ ó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ni pé 450 barrel per day ìyún ọ̀tàlénírínwó ó dín mẹ́wàá bárẹ́ẹ̀lì ẹgbẹ̀rún epo eléyìí tẹ́ máa ṣe bẹ́ẹ̀ tẹ́ máa tà lábẹ́lé wọ́n ní kò sí nǹkan kan tí ó yingi o nígbà tó ń wá sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Punch kan náà ni o lẹ́lòmíì náà tún ti ṣe bẹ́ẹ̀ tó tún sọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ yìí pé lọ́dún kan $7.3 billion ìyún bílíọ̀nù $7.3 iná là máa ṣe bẹ́ẹ̀ là máa pa wọlé látàrí wípé a fẹ́ máa ta epo rọ̀bì wa lábẹ́lé ní owó náírà ẹni làwọn kan bá ń sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ ọ̀hún Adédèjì èyí náà ni ó sọ̀rọ̀ ọ̀hún o ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tí ó ní í ṣe pẹ̀lú pípawó wọlé àti alága fún àjọ ilé tí ó ń rí sí ìpawó wọlé ní orílẹ̀-èdè wa Nàìjíríà Zaki Adédèjì náà ló ti sọ pé ìpinnu Tinubu yìí àti àṣẹ yìí wọ́n ní iye tí ó mú wọlé fún wa lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dọọdún wọ́n ní yóò tó bílíọ̀nù lọ́nà bílíọ̀nù méje ó lé ẹ̀sún mẹ́ta $7.3 billion lọ́dọọdún. Adédèjì náà ni ó fọ̀rọ̀ ọ̀hún léde ní àná tí ó sì sọ pé ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe bẹ́ẹ̀ ó ṣe dáadáa kódà wọ́n ní ọrọ̀ ajé tó ṣe bẹ́ẹ̀ tó nípọn iná ni yóò mú wa inú ìwé ìròyìn Punch ni mo ti jó méjèèjì mọ́ra wọn bẹ́ẹ̀ bá fẹ́ ka balance rẹ̀ ẹ lọ kà ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. sọ́ọ̀sì ní balance náà báyìí. ó ní fọkànáísà. sista dókítà àbí dókítà ṣé ẹni tó ń ka iná sí ni ó ti kà á tán. mọ́mí. ó ti parí ẹ̀ tán. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ mà pọ̀ o. nínú ìwé kọ́bọ̀. dókítà ẹlẹ́nu pẹlẹbẹ ò sọ́gbọ́n. èmi lẹ́lẹ́nu pẹlẹbẹ. sẹ́ẹ̀rì bíi tìlẹ́bẹ̀ fìtílà. èmi lẹ́lẹ́nu pẹlẹbẹ. ẹnu rínrin bí abíyá kínní náà. kò sí wàhálà wọ́n ń gbọ́ ẹ báyìí. kò sí bí ẹ ṣe lè dúkùkù làjàmú àtó. Okay. tó lè dá wa lọ́wọ́ kan. pé kí a má ṣe ìfẹ̀hónú àjákèjádò orílẹ̀-èdè Nàìjíríà yìí èmi kí mo sọ bẹ́ẹ̀ o mo ṣe pè ọ́ lẹ́lẹ́nu pẹlẹbẹ ní ìsìn kọ́mọ́ lọ nílé mi mo sọ bẹ́ẹ̀ àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwùjọ kan wọ́n ní wọ́n sọ bẹ́ẹ̀ àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwùjọ kan lábẹ́ àbúradà the United Action Fund of Civil Society ló jẹ́ pé lánàá ọjọ́ Monday ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ìjọba ní ìpele o wípé ẹ wo gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúkùkù làjà mọ́ wọn yìí wípé ẹ wo ẹ mọ̀ṣẹ́ tẹ́ ń dúkùkù làjà yìí kò sí gbogbo ìdúkùkù làjà yìí tẹ́ ń fi léde yìí èyí tó lè dá wọn lọ́wọ́ kọ̀ èyí tó lè mú kí wọ́n pẹ̀yìndà torí pé àrọ̀wákẹ́ ìwẹ̀yìn wò lọ́rọ̀ ìfẹ̀hónú wọ́n ti pe amọ̀ tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá ní oṣù kẹjọ yìí ó ní ebi ọ̀pọ̀ àgbàfọ́ mẹ́kẹ́ nítorí ebi wọnú kọ́rọ̀ mi ó tẹ̀lé ó ní kódà gan ẹni ebi pa gbọ́ wàásù ó ní ẹni ebi pa lọ́rọ̀ rẹ lẹ́nu ó lóun lọ́ fa sábà bí ẹ̀ tí wọ́n fi fẹ́ tẹ́ pẹpẹ ìfẹ̀hónú yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ paríjọpọ̀ ẹgbẹ́ àwọn àwùjọ nínú àtẹ̀jáde kèyí tí olórí ti sẹkítẹ́rìàtì tí wọ́n wọlé okùn ní etí ó fi léde ibẹ̀ ló ti rọ gbogbo àwọn olùgbé ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣe rí bó bá ní nǹkan tó bẹ́yìn ẹ̀ jáde ní ti ìfẹ̀hónú tí wọ́n fẹ́ ṣe tó bá ní nǹkan burúkú tó tẹ̀yìn ẹ̀ jáde ẹ wojú wa dáadáa ìjọba ni ẹ bùṣọ ìjọba gangan ní bẹ́ẹ̀ díẹ̀ ìjọba gangan lomi tí bẹ́ẹ̀ nù gò tí wọ́n pè ní jíìnì tó bá ní nǹkan míì tó tẹ̀yìn ẹ̀ jáde mi kí mo sọ wálé okùn níyì lọ́sọ̀ bẹ́ẹ̀ àwọn rántí o wípé òbítíbitì àwọn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan ló jẹ́ pé wọ́n ti kóra wọn jọpọ̀ o tí wọ́n sọ pé dandan sẹ́ẹ̀ àní ìfẹ̀hónú tí ó peléke tí ó wáyé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ o ó ní gbogbo àwọn ìfẹ̀hónú ọ̀hún ló jẹ́ pé ó ti gba gbogbo orí ayélujára kankan o
oríṣiríṣi hashtag ni wọ́n ń gbé lé o hashtag end bad governance èyí tó jẹ́ pé wọ́n ní ìṣèjọba tí ọ̀dà àwọn ò fẹ́ mọ́ wọ́n ní hashtag Tinubu must go ìyẹn ni pé Tinubu gbọ́dọ̀ di gbádágbọ́n rẹ̀ kókó ń bẹ̀ bá a ti pé hashtag revolution 2024 dókítà mọ́ túmọ̀ yìí ó ní iléeṣẹ́ rẹ̀ àti gbogbo àwọn aláṣẹ níléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà tó yẹ pé wọ́n ti ké sí gbogbo àwọn ọ̀dọ́ wípé ẹ̀yin ọ̀dọ́ ẹ̀pẹ́ eléyìí tí ẹ mọ́gùn lẹ́ẹ̀fẹ̀ hónú ọ̀bí tí wọ́n mọ̀ ó ní ṣùgbọ́n wọ́n mọ̀ tí ń kọ tí ọ̀gbọ́n sí o àwọn ọ̀dọ́ sọ pé láì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí ìjọba àpapọ̀ kó dá owó epo bẹntiró kúrò ní 1,000 naira per litre kí wọ́n wá gbé lọ sí 167 naira per litre yìí tí wọ́n fi lẹ̀ sí ní oṣù kínní ọdún 2023 ó ní bí bẹ́ẹ̀ kọ́ ẹfẹ kan mú ìwé ìròyìn Punch ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀nbẹ. ọ̀dà ẹ̀wọ̀nù ìwé ìròyìn Daily Post lọ nítorí pé ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ bẹ́ẹ̀ bá ti rí àwọn èèyàn tó dúdú bíi Yẹmí Lásìsì tó jẹ́ pé wọn kì í ríran tó bá ti dọwọ́ aago 2 alẹ́ àwọn lọ̀rọ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ ló súnmọ́ jù lọ bí nǹkan mi ò lórí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn tó sọ lẹ́ẹ̀kan iná ni wọ́n bá sọ wípé ní gbogbo àwọn ilé ìtún ọmọnìyàn ṣe tá ń pè lọ́gbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ iná ni wọ́n sọ pé tó ètò ààbò ó ti dúró wámúwámú wáyé o wọ́n ní pé àwọn ò ní fàyè rẹ̀ bí tí wù kó mọ̀ o láti jẹ́ pé àwọn tí wọ́n tún fẹ́ ṣe ìfẹ̀hónú hàn iná ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún ja àwọn ọgbà ẹ̀wọ̀n wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé lọ́dún 2020 wọ́n ní wọ́n ṣe ìfẹ̀hónú hàn tá a pè ní EndSARS eléyìí tó sì jẹ́ pé àwọn ẹlẹ́wọ̀n eléyìí tí ó tó 2,000 ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ja tí wọ́n sì sá lọ ní àwọn ilé ìtún ọmọnìyàn ṣe tá ń pè lọ́gbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ìyíhùn ní ìpínlẹ̀ Èdò àti ìpínlẹ̀ Oǹdó wọ́n ní kódà wọ́n ní bí ẹ bá wò dáadáa wọ́n ní ìpínlẹ̀ Èdò àwọn ọmọ gànfẹ́ iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lo ìfẹ̀hónú EndSARS tí wọ́n fi ṣe àkọlù sí Oko àti Benin yún ilé ìtàn ọmọnìyàn ṣe ti ń bẹ ní Oko àti Benin níbi tí ó ti jẹ́ pé àwọn ẹlẹ́wọ̀n tí ó tó 1,993 ìyún ó dín díẹ̀ ní 2,000 nù o nínú àwọn ẹlẹ́wọ̀n òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sá lọ tí ó sì jẹ́ pé àwọn 1,260 58 náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sá lọ ní ilé ìtàn ọmọnìyàn ṣe ti ń bẹ ní Òkìtìpupa ní ìpínlẹ̀ Oǹdó nígbà tí ó wá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní àná yìí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn ẹ̀ṣọ́ eléyìí tí ó ń sọ àwọn ọgbà ẹ̀wọ̀n wa Abubakar Umaru iná ni ó sọ yìí pé ẹni tí ó jẹ́ adarí àgbà wọn iná ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù láti lè rí dájú pé ètò ààbò iná ló dúró dandan ní àwọn ìpínlẹ̀ gbogbo pàápàá jùlọ láwọn ọgbà ẹ̀wọ̀n gbogbo láti lè rí dájú pé gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónú náà lélẹ́yìí tá à ń sọ yìí wọ́n ní wọn ò ní láǹfààní kan bí tí wù kó mọ láti lè súnmọ́ àwọn ọgbà ẹ̀wọ̀n ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó tún ṣe gbá tí ó tún ṣàwo tí ó tún ṣe kòkò bàbá sásùn gbogbo igbá àwo ìkòkò bàbá sásùn ẹ lọ ka ìyókùn torí gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ tó ṣe kókó nínú rẹ̀ òun mo ti kà sí yín létí o ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. àní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ mọ mẹ́lẹ̀ nínú ìwé ìròyìn Punch lọ́wọ́ tèmi bàbá ti rí àwọn tó jẹ́ pé wọ́n súnmọ́ àwọn ará bí. pupa rẹ̀ ìpọ̀. àwọn ará bí. pupa rẹ̀ ìpọ̀. pupa rẹ̀ ìpọ̀. Ọlọ́run ló fà wá ìmọ́lẹ̀ là wà àwa kan èso òkùnkùn ìmọ́lẹ̀ ní. now uncle kọ́tàtù ẹ̀rà ẹ wo ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ kan ó ní lásìkò yìí a ò nílò rẹ̀ láti pìyàmọ̀ ìfẹ̀hónúhàn kankan bíi tí wọ́n mọ̀ bọ̀dá ìpẹnudé kí ló dé tẹ́ ẹ sí gbogbo 32 yìí lẹ́bi eléyìí. mọ́mọ́ gbọ́dọ̀ jèrè ọ̀rọ̀ lára rẹ̀ dókítà ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ ó ní ẹ ò nílò rẹ̀ alẹ́ nílò ẹ̀sẹ̀ láti ti pìyàmọ̀ ìfẹ̀hónú ẹ̀ létẹ̀ ẹ̀fẹ́ gùn lé ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ló ti kápọ̀ tó ṣàlàyé ó ní ẹ wulẹ̀ nílò ẹ ṣe rí ìfẹ̀hónú tẹ́fẹ́ gùn lé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá nínú oṣù kọkànlá nínú oṣù kẹjọ yìí ó ní ẹ mọ̀ ṣe ẹ mọ̀ dán wo ẹ ò nílò rẹ̀ mínísítà fọ́rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ àpapọ̀ nílẹ̀ yìí Mohammed Idris òun ló ṣàlàyé yìí nígbà tó ń bá àwọn oníròyìn ilé ìjọba sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ èyí tó wáyé lánàá ọjọ́ Monday lẹ́tọ̀ jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀ gan ló darí ẹ̀ o Idris ó kọ́kọ́ ṣàlàyé o wípé ìjọba wulẹ̀ tí mójútó gbogbo ń tẹ̀ ń béèrè fún lásìkò yìí ó ní ìjọba tí gbogbo ẹ̀yin Tinubu lórílẹ̀‐èdè Nàìjíríà aggrieved Nigerians ó ní ẹgbẹ́ o gbogbo ń tẹ̀ ń béèrè fún lásìkò yìí gbogbo ẹ̀ pátá níjọba ti ń dáhùn ó ti ń sa gbogbo ipa rẹ̀ láti rí i dájú pé oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu torí pé ẹni ebi pa ẹ lọ́rọ̀ rẹ lẹ́nu ó ní lásìkò yìí ó mọ̀ pé ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́mbẹ́ ń gbòòrò ó ní nítorí náà ìjọba ti ń gbìyànjú o láti rí i dájú pé oúnjẹ ó pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà jákèjádò ó ṣàlàyé ó ní púpọ̀ àwọn tí wọ́n ń wẹ̀wẹ̀ àti gùnlé ìfẹ̀hónú
ìfẹ̀hónúhàn yìí ó ní ṣe ni wọ́n ń gbìyànjú láti rí dájú pé wọ́n mú kí nǹkan ó pakasọ kí gbogbo ẹ̀kọ́ polúkúrúmuṣu lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ọgbà bẹ́ẹ̀ ìjọba náà ó ti ń gbìyànjú láti rí dájú pé oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gùn lẹ́fẹ̀hónúhàn yìí ẹ ò nílò ẹ̀ lásìkò yìí ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ kan mú wẹ̀rọ̀yìn punch ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ́ẹ̀ lóòrọ̀ ní. ọ̀rọ̀ pọ̀ kọ́bọ̀. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lójú òpó Facebook ẹ máa tẹ̀lé wa àwọn kan ti wà lójú òpó TikTok báyìí wọ́n ti ń wò wá lójú òpó TikTok. wọ́n ń wo dókítà bó ṣe kó 32 ẹ̀ síta. Àdámimógò 107.7 FM náà ni. bẹ́ẹ̀ni. ẹ ti ráwọn kan bí wọ́n bá ti ṣe fìlà pẹ́ kí lẹ́gbẹ̀ẹ́ yín báyìí. fi ti ríru ẹnu. yọ̀dà pẹ̀jọ́ pọ̀ tí wọ́n wá jókòó tí wọ́n lójú mẹ́rin tó jẹ́ pójú méjì ò sí jẹ́ dáadáa. ẹ bá ti ráwọn kan tí wọ́n kọ́ gbogbo ẹrùgbọ̀n sẹ́nu bíi ti náà wẹ́dà. ẹ kúkú ti mọ̀ yípa àbá gidi ni wa. iná ní gómìnà Adeleke nínú ìwé ìròyìn Daily Post fi sọ̀rọ̀ ńgbà tẹ́nìkan kárí lẹ́ẹ̀kan ní ṣe gbóngbóng mọ̀ wò pé ọlọ́mọ jẹ́ kí nǹkan mú wa kọ́lọ́mọ ṣàánú wa. nínú ìwé ìròyìn wo mo ti ìwé ìròyìn Daily Post náà ló kọ́ láàárọ̀ yìí o gómìnà Adeleke alájòmọ́ náà ní fi ṣe toró jọra wọn. gómìnà Adeleke náà ló bá sọ pé gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní àbá àti gbogbo ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ jẹ́ lẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n ní ẹ nílò láti ṣe bẹ́ẹ̀ láti sọ wípé ẹ fẹ́ dá rògbòdìyàn lẹ̀ látàrí pé ẹ fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ó ní pé gbogbo ìfẹ̀hónúhàn eléyìí tí kì í bá ti ṣe ta lálàáfíà wọ́n ní àwọn ògbà ò ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹni tó jẹ́ gómìnà ọ̀hún náà ni ó gbà wọ́n ní ìmọ̀ràn wípé lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe eléyìí tí wọ́n sọ pé yóò wáyé láti ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ ọ̀hún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ti Kọ́lápọ̀ Alápinni ẹlẹ́ni tí ó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tó ń lọ àti ìfiléde ní ìpínlẹ̀ ọ̀hún tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti sọ̀rọ̀ lẹ́ni tí ó jẹ́ pé ìgbákejì gómìnà Lọ́lá Adéwùsì náà ni ó ṣojú gómìnà Adeleke níbi tí ó ti ń sọ fáwọn àwọn tí wọ́n fẹ́ ṣèfẹ̀hónú náà pé ẹ dákun o ìfẹ̀hónú náà tí ò bá ti ń ṣe tẹ́lẹ̀ láàfíà wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má gùn lé bí tí wù kó mọ torí àní fàyè gba nǹkan tí yóò mú kí àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún kí ó ṣe bẹ́ẹ̀ kí ó dúró bákan náà ọba bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn ọ̀hún ní Àpábíò lòun náà ti sọ̀rọ̀ ìpè kò sẹ́ni kankan eléyìí tó ní àṣẹ tó ní ẹ̀tọ́ tó ní ohunkóhun tó lè fẹ́ ní láti ba orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́ látàrí wípé òun fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ẹni tí ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà Godswill Àpábíò náà ló ti ṣe kìlọ̀kìlọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ìfẹ̀hónúhàn lórílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tẹ́ ẹ múra pé ẹ fẹ́ ṣe ìfẹ̀hónúhàn wọ́n ní ẹ láṣẹ o láti ba nǹkan kan jẹ́ tàbí láti dá àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú Àpábíò náà ni ó tún ṣe bẹ́ẹ̀ tó tún fi ẹ̀sùn kan àwọn olóṣèlú wípé àwọn náà àwọn olóṣèlú tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti pàdánù nínú ètò ìdìbò sí ipò ààrẹ pàápàá jùlọ ní ọdún 2023 àwọn náà ní à ń bẹ ní ẹ̀yìn àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún lélẹ́yìí tí ó sì jẹ́ pé ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún náà ló sọ pé lásìkò ìgbà tí òun ṣe bẹ́ẹ̀ tí ó ń buwọ́lu owó eléyìí tí ó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ ìyún owó oṣù tí ó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ lélẹ́yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó gbé sọ́dọ̀ wọn tẹ́wọ̀n náà taari ẹ̀ padà sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ ajé àná náà ló sọ̀rọ̀ wọn pé excuse sir bí ẹnìkan bá ba nǹkan orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ nínú ìfẹ̀hónúhàn tẹ́ fẹ́ ṣe ẹ wo ọlọ́sìnù bẹ́ẹ̀ bá fẹ́ kà yókùn bí ó ṣe lọ sí bí ó ṣe ṣe bẹ́ẹ̀ bí ó ṣe fojú winá òfin ẹ lọ kà á nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí ẹ sì tún lọ kà á nínú ìwé ìròyìn Punch bákan náà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. nínú ìwé ìròyìn Punch lọ́wọ́ tèmi ayédàtíà ó mọ̀ ti bẹ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ̀yin ọmọ ilẹ̀ Nàìjíríà ẹ tẹ́ da yín bàkọ́ ẹ jẹ́ kógun omi ṣe rí gbogbo rọ̀tìrọ̀tì tẹ́ sọ pé ẹ fẹ́ tẹ́ pẹpẹ ìfẹ̀hónú yìí àkìlódé ẹ kú olórí ẹ stop ṣe bẹ́ẹ̀ náà gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń múra sílẹ̀ tí wọ́n ti ń gbáradì láti rí dájú pé wọ́n gùn lé ìfẹ̀hónúhàn jákèjádò lédè Nàìjíríà bẹ̀rẹ̀ látọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ọ̀gbà bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwa ló jẹ́ pé ó ti rawọ́ ẹ̀bẹ̀ tó ti parọ́wà sí gbogbo àwọn ọ̀dọ́ ń pè ẹ lọ mú sùúrù kò sí sùúrù tó ń ṣe ti o ó ní ẹni tó bá ní sùúrù gan ó ní kódà gan ó ní ó lè ṣe òkúta tí ó jìnnà dáadáa ni o ó ní bí àgùntàn bá farabalẹ̀ ìyọ́dàgbò tó bá ní sùúrù ni ó ní nítorí náà ẹ lọ ní sùúrù pẹ̀lú ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ètí ń bẹ lórí àpèrè ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà gómìnà ọ̀hún ẹni tó jẹ́ pé ó lóun náà ní ìmọ̀lára bí
ètò ọrọ̀ ajé bí gbogbo ẹ̀ bó ti pakasọ lórílẹ̀‐èdè nàìjíríà àti gbogbo ẹ̀ tó yí bóbó tó yí dédé bí tó kun kanranjẹ́gbọ́n ní nàìjíríà ó ṣàlàyé ó ní ìṣòro ètò ọrọ̀ ajé gangan nìṣòro gangan tí ó ń dojúkọ orílẹ̀‐èdè nàìjíríà ní pàtó ọ̀gbà bẹ́ẹ̀ ló bá júwe rẹ̀ ó ní kì í ṣe nàìjíríà nìkan ní ètò ọrọ̀ ajé tó fi wá lápè ó ní kódà gan gbogbo àgbáyé ló fi lápè bẹ́ẹ̀ ó wá tọ́ka rọ̀ wípé ìṣèjọba tinubu tẹ́ rí ó ti ń sa gbogbo ipá rẹ̀ láti rí dájú pé òun mójútó ìpèníjà lọ́tún àti lọ́sì nípa ètò ọrọ̀ ajé èyí tó ń fi alápè lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àsìkò péréte òun ni ẹjẹ́ fún ààrẹ bọ́lá ahmed tinubu náà yìí gómìnà ńlọ bá ṣàlàyé ó ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ṣe ìpàdé kan èyí tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìlú àkúrẹ́ lólùlú ìpínlẹ̀ ondo lánàá ọjọ́ monday ní ayédàtiwa ńlọ́tótó karọ̀ tó ṣàlàyé ó ké sí gbogbo àwọn ọ̀dọ́ ó ké sí gbogbo àwọn òbí ó ní ẹ̀yin òbí ẹ jáwé akíwọ́wọ́ fáwọn ọmọ yín àgàgà àwọn ọ̀dọ́ tẹ́ ẹ ní lọ́mọ ó ní ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti gbọ́ pé kí wọ́n má ṣe darapọ̀ pẹ̀lú ìfẹ̀hónúhàn èyí tí wọ́n fẹ́ tẹ́ pẹ́pẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ tọ́sídẹ̀ẹ́ lẹ́tọ́ sọ pé ó ní àwọn ìtarùkù mọ́fẹ́rẹ́ àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé kan àwọn ìtarùkù mọ́fẹ́rẹ́ àwọn ọmọ tọ́ọ̀gì kan hoodlums ó ní wọ́n lè já àgbà lọ́wọ́ wọn kí ó di tẹ́pẹ́ òkà mọ́ kí ọrùn kó mọ́ lọ di ẹ̀wù nítorí náà ó ní ẹ̀yin òbí ẹ bá àwọn ọ̀dọ́ yín sọ̀rọ̀ ó ní ìjọba ti ń sa gbogbo gbìyànjú rẹ̀ láti rí o dájú wípé gbogbo ohun tó ń bẹ̀rẹ̀ yìí gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ dá wọn lóhùn ní kánmọ́nkóbó lẹ́yẹ òsọ́kà ó ní ẹ̀yin ọ̀dọ́ ẹ mọ́ bọ́jọ́ láyín jẹ́ o nàìjíríà sì ń bọ̀ wá dà ó ní ìfẹ́ kan tẹ́lẹ̀ òun ìṣòro tó ń dojúkọ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní kí ẹ ṣe ohun tí a ṣẹ̀ rí lónìí o ó ní àwọn ìṣèjọba tó ti ṣe sẹ́nì àwọn gan ni wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pé ṣe ni tinubu kàn débẹ̀ tó gbé kọ́rùn tí ó jogún ìṣòro èyí tí àwọn tó ti ṣe é ṣáájú tí wọ́n gbélẹ̀ fún ó ní ẹ sì máa wá wò kí ẹ sọjọ́ kan lábọ́mọ tó rù yìí ó ẹ farabalẹ̀ ẹ fẹ́ kàn mú wẹ́rọ yín punch kẹ́ka ìkúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ̀ láàárọ̀ ni. ọ̀dà ẹ̀jẹ̀ kẹ́mi ó ṣe bẹ́ẹ̀ kí n kúrò lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn kí n bọ́ sí inú ìròyìn mi ọ̀rọ̀ pọ̀. ìwé kábọ̀. Yẹmi Lásìsì ó padà lọ sí ìpínlẹ̀ Ẹdó. mọ̀ pè mí bẹ́ẹ̀ ń tára rẹ̀ ọ̀yá o pè mí dáadáa. ẹni. sọ̀rọ̀ pé ntọ́ bá fẹ́ dákú ni wọ́n mọ̀ pé lẹ́ẹ̀mejì mẹ́ta ìyìn dákú o wọ́n wà láyé. ẹ jẹ́ kí n pè é lẹ́ẹ̀mẹ́ta náà kí n bá sọ pé tó bá. mọ̀ pè mẹ́. inú wẹ́rẹ̀ yìí Nàìjíríà ń kí ló ní wọ́n wà láyé. ọmọ gidi lè bèbè ìṣòro burúkú. apẹ̀kárí kése ńlẹ̀ yìí. ẹ̀yin náà ń bẹ lójú òpó TikTok bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ máa tap. ó wù mí kí n lo 300 years láyé. 300 years gbogbo ẹyin ẹnu mi sì wà bẹ́ẹ̀. o jẹ́ kúkú lo 1 million years. gbogbo ẹyin ẹnu mi dẹ̀ wà ń bẹ̀. ẹ máa tap ẹ bẹ́ẹ̀ ṣe ń wọlé lójú òpó TikTok ẹ máa share ẹ máa tap. lójú Facebook náà ẹ máa share. ẹ máa share. ADAMIMOGO 107.7 FM. ẹ máa tap. ìtọ́ da ni ó ti da fún yín. ìpínlẹ̀ Ẹdó ni mo wọ̀ lọ o níbi tí INEC tó ti ṣọwọ́ kan jọ̀mọ́ fún wọn tí wọ́n ti sọ pé omi inú nǹkan wá o àyà ń fò wá lórí ọ̀rọ̀ bí ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fàákàjà náà ní wáyé kí ètò ìdìbò kó tó wáyé nípínlẹ̀ Ẹdó ẹni tí ó jẹ́ alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ní àná yìí náà ni ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn tó sì fi àìdùnnú rẹ̀ hàn lórí bí ó ti jẹ́ wípé ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Ẹdó náà ló wá di bó lọ yàgò mi síwájú ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tí yóò wáyé ní ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí Yakubu náà ni ó sọ wípé àjọ INEC náà ni wọn yóò ṣe ìpàdé lórí ọ̀rọ̀ ètò ààbò tí yóò sì jẹ́ wípé ó jẹ́ ohun tí ó ń kan àwọn lóminú alága àjọ elétò ìdìbò ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé ẹlẹ́ẹ̀kan ní ẹlẹ́ẹ̀mẹ́rin eléyìí tí wọ́n máa ń ṣe lọ́dún tí wọ́n ṣe ìkan lára rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ ní Àbújá ó ní wípé ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ wípé lórí ọ̀rọ̀ àkọlù eléyìí tí wọ́n tún ṣe fún olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ẹdó eléyìí tí ó lé sí eléyìí tí ó jẹ́ kí ẹnìkan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ kí ó sọ ẹ̀mí nù ó ní ó bani nínú jẹ́ o ó ní kódà ó ní bí ó ti jẹ́ pé ọjọ́ 53 days iná lókun tí wọ́n fi ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ Ẹdó sí ipò gómìnà nù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú náà ni wọn kò tí ì fi orúkọ àwọn tí wọ́n ṣojú wọn láwọn ibùdó ojúkò ìdìbò tá à ń pè ní ẹ́jẹ̀ǹtì tí wọn ò tí ì ṣe bẹ́ẹ̀ tí wọn ò tí ì fi léde ó ní ojú òpó yìí náà ni yóò sì ṣe bẹ́ẹ̀ tí yóò ti pinpin rẹ̀ tí yóò pin ní ọjọ́ òní yìí tí í ṣe ọjọ́ tíṣídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun tá a wà yìí ọgbọ̀n ọjọ́ INEC ẹni tí ó jẹ́ alága rẹ̀ náà ni ó wá sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú 14 péré náà ni wọ́n ti fi orúkọ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ jẹ àwọn tí wọ́n ṣàjọjú wọn láwọn ojúkò ìdìbò
àti àwọn tí wọ́n bá wọn ka ìbò ní àwọn ojúkò ìdìbò tí wọ́n ti fi léde ọ wá ní pé nígbà tó bá yá ní ìsìn wọ́n máa sọ pé INEC ò ṣe dáadáa wọ́n máa sọ pé Yakubu kò ṣe nǹkan kan wọ́n máa sọ pé Yakubu ó gbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan bẹ́ẹ̀ sì rèé àwọn ni wọn ò ṣe nǹkan eléyìí tí ó yẹ kí wọ́n ṣe ó tún wá ṣe bẹ́ẹ̀ ó tún wá kéde wípé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta iná ni wọn kò tiẹ̀ tí ì ṣe bẹ́ẹ̀ wọn ò tí ì fi orúkọ aṣojú ẹyọ kan báyìí wọn ò tí ì fi léde lójú òpó ọ̀hún wọn ni bọ́ bá ti close bí àṣàwọn eléèbó wọn ló lọ́nu ó ti lọ bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ kà yókùn ó ń bẹ nínú ìwé ìròyìn Tribune tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn Punch náà ṣẹ̀rí àti Daily Post. mú ìwé ìròyìn Punch ń wá lára ẹ̀ kó jẹ́ nkele ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ nínú ìwé kọ́bọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni. pé ọ̀gá yẹnyẹn iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí IG ni ó ti pàṣẹ o ẹ̀yin ọlọ́pàá tí ń bẹ ní ẹ̀yin ọlọ́pàá tí mo mójútó ẹ rí dájú pé dìró dìgbà mú ọ̀fọ̀ òfìrùn nàgbá lásìkò tí èyíkéyìí inú àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá fẹ́ ṣèfẹ́ ọnú wọn torí ẹ ti ń bá wọn wí wọn gbọ́ báyìí. ọ̀gá yẹnyẹn iléeṣẹ́ ọlọ́pàá káòdì Ẹgbẹ́tógùn ló ti pàṣẹ fún àwọn aládarí àwọn lọ́gàá náà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí wípé ẹ rí i dájú o pé gbogbo àwọn tí wọ́n ń pè á mọ́ wípé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìfẹ̀hónú hàn bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ ẹ rí i dájú o wípé ẹ pèsè ààbò tó lówúra fún wọn o àwọn tí wọ́n sọ pé #endbadgovernance lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sọ pé bí ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́yìn tí wọ́n ló pọ̀ jù wọ́n ní ètò ọrọ̀ ajé gbogbo ẹ̀ lọ́pàá kaṣọ tó pàǹpọ̀ nítorí náà ọ̀gá yẹnyẹn iléeṣẹ́ ọlọ́pàá ó ti pàṣẹ o ó ní ẹ rí i dájú o wípé ẹ pèsè ààbò tó lówúra ẹ pèsè ààbò tó nítumọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí wọ́n bá ti ń pìyàmọ̀ ètò ìfẹ̀hónú àwọn ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ̀rọ̀ yìí ó ní torí bá a ti ń bá wọn sọ yìí ó dàbẹ̀ pé ó ṣeéṣe kí wọ́n má gbọ́ ọ̀gá ọlọ́pàá ló pàṣẹ yìí nínú lẹ́tà kan èyí tí ó kọ lánàá òde yìí tí èyí tí ó fi ránṣẹ́ sí gbogbo àwọn lọ́gàá ọlọ́pàá o tó jẹ́ pé ẹnìkan ò tó jẹ́ ọ̀gá ọlọ́pàá náà ó ní ó fọwọ́ sí lórúkọ IG ọlọ́pàá ọ̀hún ìyẹn CG John Adenola òun ló fọwọ́ sí o nítorí ìbéèrè kan tí ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan Ẹ̀bùnolú Adégbòrúwà èyí tí ó sọ òsàn nínú lẹ́tà tí ọkọ̀ ó ṣàlàyé o pé ẹ̀yin ọlọ́pàá ẹ dáàbò bò wá o ẹni ẹ dáàbò bò wá ní àsìkò tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìfẹ̀hónú ọ̀hún oníṣẹ́ rí ìfẹ̀hónú yìí bá a ní ṣe ẹtútọ́ ẹ̀dànù aláwa ó ṣe o lọ́ọ̀yà ọ̀hún ló sọ bẹ́ẹ̀ fáwọn ọlọ́pàá ọgbà bẹ́ẹ̀ ni ọ̀gá yanyan iléeṣẹ́ ọlọ́pàá ó ní ẹ wo ẹ̀yin lọ́gàá ẹ̀yin DIG ẹ̀yin AIG ẹ̀yin kọmíṣánná pápátá gbogbo yín pápátá ẹ dìde fúyà ìpàdé wà lónìí ọjọ́ túsídẹ̀ẹ́ létí ó wáyé ní olíléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí nílùú Àbújá ò kí wọ́n fi jíròrò ní odò àádọ́rùn lásì nítorí ọ̀rọ̀ ìfẹ̀hónú ọ̀hún ìpàdé ọ̀hún yóò wáyé lónìí o pẹ̀lú Ọ̀nàgorúwà ètò kọ̀wé ọ̀hún wọ́n jọ ṣèpàdé ọ̀hún wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ Adégorúwà ẹnu mi àgò wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bó ló ṣe fẹ́ ká ṣe bó lè ọ̀nà wo ló fẹ́ ká gbọ̀ òní olónìí ni wọ́n ṣèpàdé ẹ̀fẹ̀ kan múwé ròyìn Punch. kẹlọ kàmbẹ tó ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. jẹ́ ń lọ sí ẹ̀ka ètò ààbò kó tó di wípé a máa gbé pé àwọn aráalé. kọ́ọ̀lù àwọn aráalé. ìpè náà ni kọ́ọ̀lù mi sọ pé ìpè ní àlégbè pé láéláé iṣẹ́ wọ jẹmọ́ṣẹ́ ìpè iṣẹ́ àdúrà láṣẹ. nínú ìwé ìròyìn wo mọ́ wà ìwé ìròyìn Punch àti ìwé ìròyìn Daily Post ni mo fẹ́ jó méjèèjì papọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ó ṣe bẹ́ẹ̀ ó jẹun tí gbogbo wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ jọ fojú wò wọ́n ní àwọn báńdíìtì náà ni wọ́n ti gba àwọn agbègbè eléyìí tó 1,200 ní ìpínlẹ̀ Zamfara tó sì jẹ́ wípé wọ́n ti dojú iṣẹ́ àgbẹ̀ wọ́n ti dojú rẹ̀ bolẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ìdá 90 àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àgbẹ̀ ní ìpínlẹ̀ Zamfara iná ni wọ́n ti sá kúrò ní àwọn oko wọn o látàrí tó bí ó ti jẹ́ pé àwọn báńdíìtì iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gba àwọn agbègbè wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ alẹ́nu lọ́rọ̀ tí wọ́n bá ìwé ìròyìn Punch Àríwá Punch sọ̀rọ̀ iná ni wọ́n sọ yìí pé ó jẹun tí ó bà wọ́n nínú jẹ́ pé ìdá 70% àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé ìgbèríko iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí ó yẹ pé lórí ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀ náà ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe jíjẹ mímu iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti sá kúrò báyìí o tó sì jẹ́ pé inú ìlú ńlá náà ni wọ́n ń gbé báyìí wọ́n ní àwọn agbègbè ìyún àwọn ìgbèríko eléyìí tí ó tó 200 níye iná jẹ́ pé
pé àwọn bandits ń darí tó sì jẹ́ pé wọ́n ń gba owó orí lọ́wọ́ àwọn àgbẹ̀ wọ́n ní àwọn àgbẹ̀ tí owó orí òun tó ti wá fẹ́ pa lára jùlọ iná ni wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń sá lọ kúrò ní àwọn agbègbè ọ̀hún eléyìí tó sì mú kí oúnjẹ kí ó máa ṣe bẹ́ẹ̀ kí ó máa wọ́n gógó nígbà tí wọ́n tún wá tẹ̀wájú wọn lóhun tó tẹ̀wá burú jù dáadẹ́rẹ́ òun náà ni wípé gbogbo àwọn oko táwọn èèyàn ti dá iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti sọ di ibi ibùjẹ ẹran báyìí tó jẹ́ pé àwọn màálù àti àwọn ẹran àwọn báńdíìtì iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ wọ́n nígbà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń sọ̀rọ̀ ẹni tí ó sọ yìí pé ó jẹ́ ọ̀kan lára àwọn onímọ̀ tí adarí tí òun náà jẹ́ alága tí ó sì tún jẹ́ àgbẹ̀ aládàá ńlá èyí Malam Garba Musa iná ni ó sọ yìí pé ìjọba ìbílẹ̀ àwọn kódà wọ́n ní Zumi local government yìí ìjọba ìbílẹ̀ Zumi wọ́n ní kò sí nǹkan kan mọ́ wọ́n ní gbogbo ẹ̀ ní wọ́n ti fẹ́ gbà tán nígbà wọ́n wá ń lé lẹ́sẹẹsẹ tí wọ́n ń lé lẹ́sẹẹsẹ wọ́n ní ìjọba ìbílẹ̀ Zumi nìkan wọ́n ní àwọn agbègbè àwọn oko eléyìí tí wọ́n ti gbà wọ́n ní wọ́n ti gba Gindamlabo wọ́n ti gba Gindamlabo wọ́n ti gba Sakwana wọ́n ti gba Dongongago wọ́n ti gba Gindanduanga wọ́n ti gba Jigidi Jididi wọ́n ti gba Asoko wọ́n ti gba Gidanho wọ́n ti gba Dunu wọ́n ti gba Gwanwana wọ́n ti gba Gidanlambonzu buzu awo ọ̀pọ̀ wọ́n ti ka gbogbo ẹ̀ lọ wọ́n tún wá ní níjọba ìbílẹ̀ Ankana wọ́n ní ilé tí wọ́n tún gbà wọ́n ló burú jáì kódà wọ́n ní níjọba ìbílẹ̀ Talata Marafa wọ́n ní wọ́n ti gba àwọn ibìkan náà níjọba ìbílẹ̀ Gauzu wọ́n ní wọ́n ti gba àwọn ibìkan níjọba ìbílẹ̀ tí wọ́n ti gba àwọn agbègbè ti pọ̀jù nípínlẹ̀ Sanfara kọ́lọ́wọ́n dákun kọ́ máa ràn wá lọ́wọ́ kọ́lọ́wọ́n máa ṣọ́ wa ó ṣe bí mo ṣe ṣe Gadanzogo ẹ̀kọ́ wọn lọ commit suicide ni pẹ̀lú àwọn orúkọ tó ń dáhùn kọjọ́ tá a wá ti alápá bí wọ́n mú ìròyìn Punch ṣé àpábí ó sọ̀rọ̀ kan ó pàbí àbìdún ọ̀rọ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ oníṣẹ́ rí new minimum wage yìí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo wọn ló kàn ààrẹ ilé aṣòfin àgbà nílẹ̀ Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ló ti kéde lánàá ọjọ́ Monday o wípé iṣẹ́ rí owó oṣù tuntun èyí tí wọ́n ti fọwọ́ sí báyìí torí wọ́n ti sọ àbádòfin ọ̀hún wọ́n ti jàn lóǹtẹ̀ báyìí ó ti dòfin o 70,000 naira ní oníṣẹ́ rí 70,000 naira ọ̀hún kìí ṣe pé wọ́n tún dọ́bù rẹ̀ nìkan ó ní wọ́n dọ́bù rẹ̀ wọ́n tún fi díẹ̀ lé lórí ó ní torí pé 30,000 naira ní minimum wage tẹ́lẹ̀ ó ní wọ́n gbé lọ 70,000 naira ṣe rí pé kìí ṣe pé wọ́n dọ́bù ẹ̀ nìkan wọ́n tún fi díẹ̀ lé lórí ó ní gbogbo eléyìí gbogbo àwọn òṣìṣẹ́ ọba náà pátápátá lọ́rọ̀ nǹkan ó ní kódà gan àwọn ẹ̀ka aládàáni gan ó ní ọ̀rọ̀ ń kàn wọ́n o ó ní àwọn tí wọ́n ń dá gbani síṣẹ́ láàyè ara wọn gan ó ní ọ̀rọ̀ náà kàn wọ́n ó ní kò sẹ́ńtọ́ gbọ́dọ̀ san ju ó kéré jù 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù ọ̀sẹ̀ tó kéré jù lọ Akpabio lọ sọ bẹ́ẹ̀ bákan náà nínú ìwé ìròyìn Punch ló wà bákan náà gbogbo bá ti ń sọ pé Nàìjíríà rí bó ti rí lásìkò yìí ẹ mọ̀ wo bàbá àgbà aya kan ó ti mú ọmọ kékeré kan ọmọ ọdún 15 ó fà á má bẹ́ ọmọ ọdún márùn ó fa ọmọ 44 years lọ́kùnrin yìí Yahuza Abubakar ló kọ rẹ̀ ǹjẹ́ wọ́n ti ní kó máa lọ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n wọ́n ní ooru tí ń bẹ ń gbòòrò ìgan wulẹ̀ ti pọ̀jù kọ́lọ́mọ gbàtẹ́gùn láàmú ọgbà ẹ̀wọ̀n ń bẹ ọmọ ọdún márùn ló fà má bẹ́ ó jẹun tó bani nínú jẹ́ nípínlẹ̀ Kaduna ló ti ṣẹlẹ̀. ọ̀dà ẹja máa gbé ìpè 0704 700 7701 tàbí 0707 276 6278. 6278. ẹ jẹ́ àkọ́ ẹni àkọ́kọ́ rẹ̀. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ó kàn yín àti bíi tẹ́ ń pè ní pápápá. àfààyè kí ni amúnidára láti ìlú Ìṣàn Èkìtì ló ń pè yín. ẹ tẹ̀ wájú o. ṣe rí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí sà. àfi ẹ̀ṣẹ̀ sùúrù ní gbogbo Ìbàdàn ni pé wọ́n lo coded formula fún àwọn ará Nàìjíríà níta. ṣe ẹ̀rẹ̀ má jẹ́ ká tọrọ wa ṣe bí ìyàn lọ́gbọ̀tù Tinubu tó fún wọlé fún pírẹsidẹ́ǹtì. ókè tẹ́jú bá ti ta gbogbo ará Nàìjíríà tó lè ṣe tá ló máa padà vote for the next president. tọ́rọ̀ bá ti rí báyìí sà àfi tá bá padà sọ́dọ̀ náà tàrúdù yìí lọ́la ká padà sọ́dọ̀ náà ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ló kàn ní ìsìn. ló kàn wọ́n ṣe ló dájú. ọ̀dà ẹ ṣe jẹ́ kẹ́lò mi. hello. hello sir kárọ̀. ọ̀rọ̀ pọ̀. ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀. ó kọ́ yín àti bíi tẹ́ ti ń pè. orúkọ mi ni Benjamin láti ìlú Màrán. à ń gbọ́ yín bẹ́yẹn. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ìròyìn fẹ́ kà láti yẹ ọ̀rọ̀ nípa ètò ààbò yẹn ni nígbà tí àwọn ológun wa kí wọ́n bá gbé ìgbésẹ̀ tó dá àti àwọn tó wà ní ìké àwọn bóyá àwọn mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò yẹn torí pé gbogbo ilẹ̀ Haúsá yẹn ti rí ó dà pé àwọn báńdíìtì yẹn ti ń gba abẹ fọlọ́mọ̀lẹ̀ kan dé ọ̀dọ̀ wa sódà sọ́dẹ̀ tó wà náà lójú Facebook yìí Sidikat Shitu ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ bá kú ètò. ó kọ́ yín àti bíi tẹ́ ti ń pè. Mr. Ajibola láti Aramako Ekiti. à ń gbọ́ yín.
nípa ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn tí àwọn ọmọ Nàìjíríà láwọn fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí èròǹgbà tèmi èmi rí i pé àwọn tí wọn níṣẹ́ kan pàtó ni wọ́n lè fáwọn fẹ́ ṣe irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. So bá dẹ̀ fẹ́ ṣe irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹ kí wọ́n mọ àwọn olórí tí bá fẹ́ síwájú wọn àtàwọn ìwọ̀n táwọn náà lè kọ́ ọmọ wọn lẹ̀ láti ṣe irú bẹ́ẹ̀. Tó yẹ kí pa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní stéètì tẹ́lẹ̀ àwọn ẹlẹ́rìndínlẹ́rìn ti gbà ó yẹ kí àwọn ìjọba wà nǹkan sí síbẹ̀ pàtàkì security Nàìjíríà ká kán wọn lọ síbẹ̀ ká lè fi ọkàn balẹ̀ ńbẹ̀. ẹ ṣe adúpẹ́ lójú Facebook yẹn Sidikat Shitu ó ní pásítọ̀ Yẹmí Lásìsì àti dókítà Ọlámídé ọ̀rọ̀pọ̀ níwèé kọ́bọ̀ wọn kí àwọn ṣàdúrà fún wa ní. Olúwọlé Babárìndé wọn kí wa Àbáyọ̀mí Sùmọ́nù àwọn náà kí wa ní. olùdókítà ń kí gbogbo ẹ̀ mọ́lẹ̀ báyìí kí ló dé. wọ́n kí wa ní. tẹ̀sí mú kàbí arọ́wà sí. wọ́n kí wa ní. Àbáyọ̀mí Sùmọ́nù wọn kí a náà ní. láti Mọ̀pá àbí. Mọ̀pá ní Mọ̀pámòró. Afọláyan Olúṣèyí wọn kí a ní. Abímbọ́lá Ayọ̀túndé àwọn náà kí a ní. Fátọ́dù Adébáyọ̀ wọn kí a ní o. Bàtúndé. Abọ́lárìn Bọ̀dé àwọn náà kí a ní o. Amújótáyọ̀ wọn ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́pọ̀ pásítọ̀ Yẹmí Lásìsì àti dókítà Ọlámídé ẹkú ètò kudos to bàbá Tinubu bó ṣe pàṣẹ fún NNPC láti ta epo fún Dangote ní owó náírà tíátíá. Awoniyi Ọlátúndé well done sir. Adéoyè Adébáyọ̀ Bẹ̀nsẹ̀ onípasẹ̀ Yẹmí Lásìsì àti dókítà Ọlámídé ẹkú ètò Nàìjíríà ń bọ̀ wá dẹ̀rọ̀ lágbára Ọlọ́run. ẹ̀jẹ̀ àtẹ̀wájú mo ní kábò tí ń kà. hello. nínú ìwé kọ́bọ̀. àwọn olóṣèlú méjèèjì mo kí dókítà o. ẹ ṣeun o. ẹ ṣe. ọmọ glory ló ń sọ̀rọ̀ látàjọ wa. adúpẹ́. a kò máa bẹ àwọn olórí wa ni kí wọ́n do the right time the right time. wọ́n jẹ́ kára sùn wá. àfẹ́nira lórílẹ̀‐èdè yìí àwọn tó fẹ́ ṣe òfẹ̀wọ́núwọ̀n kí wọ́n bá a lómi o. àfẹ́ ikú ọ̀dọ́ mọ́ o ẹ̀kú ètò. ẹ ṣeun àdúpẹ́dúpẹ́. báàkà ilé. ọ̀dà ilé tí ń bẹ ń bí Ajíbọ́lá Tèmítọ́pẹ́ Abbey wọ́n ní pásítọ̀ ọlọ́lá jù lọ Yẹmí Lásìsì àti honourable Dr. Ọlámídé ẹ kú iṣẹ́ o Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín o àmì àṣẹ Èdùmàrè wọ́n ní gbogbo nǹkan bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí wọ́n ní ó ti pọ̀jù kí Olúwa bá wa dá sí ni o wọ́n ní àwọn fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe ìbẹ̀wò náà pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ kí ó lọ jẹ́jẹ́jẹ́ kí wọ́n ó sì máa mú sùúrù kí wọ́n má jẹ́ kí gbọ́mi sí omi òtó kí ó ṣe bẹ́ẹ̀ kí ó wà wọ́n ní kí ìjọba àpapọ̀ kí wọ́n ó tètè ṣe ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń fẹ́ wọ́n ní bí oúnjẹ àti àwọn nǹkan míì wọ́n ní bí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo bẹtiróòlù wọ́n ní owó bẹtiróòlù tí wọ́n jọjọ wọ́n ní àwọn gbàgbọ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ṣe bẹ́ẹ̀ yóò dára. Ajíbọ́lá Máyọ̀wá Ọládélé láti Ìdó sí local government. ó sì máa nọ́mà. mo máa nọ́mà. hello. ẹ mọ̀ kó ojúmọ́. ẹ ṣeun ẹ káàárọ̀ sá o. ọ̀rọ̀ mọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. olóyè Ṣẹ́gun Ọláìfá lórúkọ mi látòmù níjọba ìbílẹ̀ Ọ̀yẹ́. pásítọ̀ mo kí ẹ o kú faradà. ẹ ṣeun mo dúpẹ́ ẹ mọ̀. pòfẹ́sọ̀ ẹja sọ pòfẹ́sọ̀ olówó joyè mẹ́ta pọ̀ pásítọ̀ àjọkó bá a ta. tọ wọn dé o. kò yẹ kẹ́tùndé ẹ̀rẹ̀kẹ́ ebú pẹ̀lú ẹ̀tẹ́ tó ń bú pásítọ̀. sí ọ̀rọ̀ tá a fẹ́ dá sí. ó tá a fẹ́ sọ pé abẹ àwọn èèyàn wa nípa ìfẹ̀hónú ọ̀tọ̀ fẹ́ ṣe yìí kán jọ kán torí Ọlọ́run kán jẹ́ kó jẹ́ alálàáfíà ẹrú wọn ò bà wá ṣùgbọ́n àwọn tó máa jàgbà lọ́wọ́ wọn àwọn là ń bẹ̀rù tá a ṣe ń bẹ̀ wọ́n pé kán sùn síwájú ẹ kú ètò. ẹ ṣe àdúpẹ́ o Fẹ́mi Sunday Peter ó ní ẹ káàárọ̀ ọmọ kí pásítọ̀ Yẹmí Lásìsì àti Dr. Ọlámídé Yusuf Shaba ó ní ẹ kú ètò à ń gbádùn yín ẹ kú iṣẹ́ takuntakun Ìbírónkẹ́ Joshua Adésanmi. wọ́n ní pásítọ̀ Yẹmí Lásìsì àti dókítà Ọlámídé yá dúgùdù sà ẹ kú iṣẹ́ ìlú more power and knowledge to you both gẹ́gẹ́ bí ẹ ti kọ́ nù. kindergarten tó lọ wọ́n gbọ̀n wí ń bẹ̀. hello. láti kọ́lé tẹ̀wájú. wọ́n bá ti rí ọmọ tó bá ti já ìwọ́de yẹn gbà tó bá ti ṣe mọ̀nàmọ́ná wọ́n já orí ẹ̀ sọnù. ẹ̀dà àti gbọ́. ìyẹn ò lágbára. lójú òpó Facebook Bámigbóyè Abíọ́dún Fàtáì wọ́n ní àkú iṣẹ́ o bẹ́ẹ̀ ni Ìbírónkẹ́ àtikàtì Ìbírónkẹ́ lẹ́ẹ̀kẹ́ bákan náà wọ́n ní Prince Adétúnjí Adéyẹyẹ àwọn náà kí wa kú iṣẹ́ o Ajíbọ́lá Tèmítọ́pẹ́ Abbey wọ́n ti àti kàálẹ̀ kan It's Princess Mọ̀rẹ́nìkejì Samson Shina Adé wọ́n kí a ní Ìgè Káyọ̀dé Victor
àwọn náà kí a ní Ṣèyí Akínyẹmí wọ́n kí a ní Ramoni Aládìkún wọ́n kí a ní Aládìkún wọ́n kí a ní Àdìkún Ire Michael Emmanuel Mọ́lá wọ́n kí a ní Blessing Olúfẹ́mi wọ́n kí a ní Olúyẹmí Kọ́láwọlé wọ́n kí a ní Abe Ìrẹsà Abe Pẹ́ńsù wọ́n kí a láàárọ̀ yìí ẹ jẹ́ kẹ́nìkan yóò sọ̀rọ̀ kan mọ́ ń kóbó. hello. ẹ káàárọ̀. mo kí àjòkó bárakàtà lébèlébè. ẹ ṣe àdúgbò. mo dẹ̀ kí dókítà. ẹ ṣeun dókítà. mo tẹ̀ ṣe jẹ́ pé ìṣètẹ̀ ṣe ń ta síra ó mú àwàtà wà ní ilé dùn. mo dẹ̀ rí pé kò sẹ́ni tó lè bí ti pòfẹ́sọ̀ dókítà lẹ́kṣọ́rà kò sẹ́ni tó lè bí ti ẹ̀mí rédíò. I mean, I know they carry last. Honorable Olomẹ ló ń sọ láti làkà lẹ́kìtì. ẹ ṣeun. ìjówù awí tọlọ́run ọba la. tọlọ́run ni. kẹ́ẹ̀rí àwọn tó ń ṣe tó ń fẹ́ ṣe ìwọ́nú hàn ní ọ̀túnla yìí mo fẹ́ pé kóníkà kú lọ yọwọ́. lẹ́lẹ̀ lẹ́kìtì ẹ̀rí mẹ́ pé Ọ̀yọ́ state wọ́n ní wọ́n náwó sí Kaduna wọ́n ní wọ́n náwó sí tá a bá wo nǹkan tí báwo tó ń ṣe fún wa lẹ́kìtì kò tẹ̀ mẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn dẹ́bà union lẹ́kìtì àtàwọn méjèèjì àti employee àti national wọ́n ní wọ́n náwó sí tó nítorí ìdílé ni pé oníkálukú sowó agbẹ́jẹ́ mọ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ gbogbo àwa regular caller lẹ́kìtì ànáwó sí o ọ̀rọ̀ àwà pẹ̀lú kébọ̀ ọmọ àbáṣẹ́ lọ. ẹ ṣé o. ọ̀dà ẹ ṣeun. ṣé ibi ìjà figi gun. ká figi gun ìpè ká figi gun ìpè torí lójú òpó Facebook wa. àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn pọ̀ Ògúnrótìmí Johnson wọ́n kí wa ní Olúfúnkẹ́ Mọ̀rẹ́nìkejì Òjó ẹ̀rí láìfù. ẹ̀rí life wọ́n kí wa ní Ajétọ́mọ bí Ayọ̀mídé Samuel wọ́n kí wa Ugochukwu Anyahara wọ́n kí wa náà ní Samson Ṣínà Adéòkè Adélànà Julius Ọláyíọlá Tóyè Ìṣọ̀lá Emmanuel wọ́n kí wa ní àwọn èèyàn. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ láàárọ̀ tòní ẹ̀jẹ̀ ẹ̀yin àti ṣetán lọ náà nù a tún padà lọ́la pẹ̀lú àjíǹde ara tàlàáfíà lógo tèdò àlókè kí a má wàá gbàgbé wípé Mercy of David yọ wà ọwà bẹ́ẹ̀ sì aago 7 ní lukutu pẹ́bẹ́. aago 7 lálẹ́ òní lukutu pẹ́bẹ́. yọ máa wáyé Samuel Olúbáyọ̀ Ọlámídé dókítà Ọlámídé ló kọ tèmi. Samuel Yẹmí Lásìsì ló kọ tèmi. èmi fáńfáńfá. ó tún pe Samuel torí pé mo pe Samuel kọ́ lóhùn ẹ̀ ṣáà mo padà tà.